jáde wá ẹ jẹ́ ká lọ kọ́nà sọ̀rọ̀ sókè lọ́dẹ̀ yóò fòmìnira wa. Yorùbá wà lọ̀rọ̀ ìkàn pátápátá la ṣe ń lọ́gbọ́n ẹ̀ tán sétí ọmọ aládé gbogbo nígbàgbọ́ wípé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ lẹ́yìn náà mọ̀ sọ fún àwọn yòókù kárí ilé kárí oko tí gbogbo wọn sì péjú pésẹ̀ síbi ìwọ́de àrágbá yamuyamu làlújá tó ń bọ̀ lórílẹ̀‐èdè Amẹ́ríkà yìí ti Yorùbá Nation Diaspora Mega Rally in alliance with Yorùbá World Media àti Yorùbá Nation Self-Determination parapọ̀ dọ̀kan ṣàgbékalẹ̀ New York Super Mega Rally ọjọ́ mẹ́ta gbáko ló máa fi wáyé bẹ̀rẹ̀ látọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ kọkàndínlógún oṣù kẹsàn-án títí di ọjọ́bọ̀ Thursday ọjọ́ kọkànlélógún oṣù kẹsàn-án bákan náà látago méje òwúrọ̀ títí di agogo mẹ́rin ìrọ̀lẹ́ New York Times láti máa péjú pésẹ̀ gbóhùn sókè rárá fáyé gbọ́ wípé ó tó gẹ́ Yorùbá Self-Determination is our right Yorùbá fẹ́ dá dúró a fẹ́ kúrò lọ́wọ́ ẹ̀tàn a fẹ́ kúrò nínú ìnira orílẹ̀-èdè Nàìjà tá a sì ń rọ gbogbo àwọn èèyàn wa jákèjádò àgbáyé tó ń bọ̀ wá síbi rálì yìí wípé ká pàdé lọ́jọ́rú ogúnjọ́ oṣù kẹsàn-án ní rally location 78 UN General Assembly 405 West 45 Street New York City New York 10017 fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí fún ọ̀kan ọ̀jọ̀kan ìbéèrè tẹ́ bá ní ẹ kàn sí wa látòrí èyíkéyìí wẹ́bsáìtì yìí www.megarally.org tàbí www.yorubaworldmedia.com ó sì lè jẹ́ www.ysdm.org bákan náà ni ẹ lè pè tàbí kẹ́ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí Prophet Ayọ̀délé Ológunlolúwa lórí +1 803 846 1116 Mrs. Jùmọ̀kẹ́ Ògúnlẹ́yẹ lórí +1 347 703 7819 Dr. Sabi lórí +447 440 715 542 Mr. Gani Alágbàlá lórí +1 713 875 3339 Koiki Media lórí +447 594 050 979 Ìyálóde YSDM lórí +447 442 177 677 Mr. Abiodun Ojo lórí +1 347 301 8360. ẹ má gbàgbé wípé a fẹ́ kí gbogbo ènìyàn tó bọ̀ lágbàáyé ti wà ní sẹpẹ́sẹpẹ́ ní venue lọ́jọ́ Wednesday ogúnjọ́ oṣù kẹsàn-án lọ́jọ́ tó jẹ́ D-Day gan láti sọ fún gbogbo ayé wípé ó tó gẹ́. sọ̀rọ̀ sókè lọ́dẹ̀ yóò fòmìnira wa.